tọ́ ẹ kú dédé àsìkò yìí ò ní gbogbo tọ́wọ́jà ìkànnì amóhùnmáwòrán Dígí Naija TV ṣe bẹ́ẹ̀ tó dé lórílẹ̀‐èdè wa Nàìjíríà káàkiri ilẹ̀ káàárọ̀ oòjíire. èyí ló ṣe bẹ́ẹ̀ ló tún dé sétí gbọ̀nyìn lóòrọ̀ tòní bí ọ̀kan lára àwọn ọmọ ẹgbẹ́ Union NURTW àbọ̀lọ́rẹ́ Istijaba lẹ́yìn tó ṣe bẹ́ẹ̀ tó ké gbàjarè síta pé gómìnà Sanwó-Olú àtẹ̀yìn ìjọba ẹ gbà mí o Ségò fẹ́ pa mí ni o. èyí ló fi léde nínú fọ́nrán kan lórí òpó ayélujára Facebook. ọ̀rọ̀ yìí mọ̀ ṣe bẹ́ẹ̀ ó ti fẹ́ máa kọjá bẹ́ẹ̀ ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹ̀jẹ́ àjọgbọ́ lẹ́kùnrẹ́rẹ́. Anyway, ó yẹ kí n ti rí clarification lórí ilé látànà bọ̀ mo ní kí sáré pass ilé sòkúlẹ̀ wà ní rẹ́kọ̀dù lẹ̀. mo sọ fún yín pé mo ní mo wà nù yín ìgbà tẹ́ ẹ ti pọ̀ tó yìí gan mo wà nù yín gan dáadáa tí mo dẹ̀ mọ̀ bó ṣe ń lọ. ẹ̀yin mo wà nù yín débi pé àyọ̀dà ibi tí mi ò bá sínú gbogbo bẹ́ẹ̀ ń lọ sí Ìṣẹ́yìn lọ ṣoògùn lọ ṣe gbogbo ẹ̀ ṣé mi ò ń rí yín ṣé mi ò ń tẹ̀lé yín ni ìdọ̀mọ̀ kí mi kí n mú fòfin yín. But quick one níwájú mo kọ́ ní láti pass ni pé mo ní láti pass ẹ̀ lẹ̀ kí àwọn èèyàn mọ̀ kí ìjọba mọ̀ káwọn agbófinró mọ̀ kí gbogbo wọn mọ̀ pé tí nǹkan kan tó bá ṣe any family mi àbí èèrà ó ra ẹnìkan kan lè ti tètè mọ̀ pé ọ̀dọ̀ Ségò ló ti wá torí meeting tí wọ́n ṣe lánàá tí wọ́n sọ̀rọ̀ nínú meeting yẹn tó dẹ̀ láti sọ pé legacy yìí à ń láti tètè wá nǹkan ṣe fún anytime tó bá ti wálé ẹ jẹ́ ká make sure pé a ṣe nǹkan fún ẹ má jẹ́ kó padà mọ́ bọ̀bọ́ ìtrọ́bù ló jẹ́ ọ̀rọ̀ yẹn jáde látẹnu Tọ́ba Ségò dẹ̀ ń dá wọn lóhùn wípé nǹkan tóun máa ṣe wà nú òun ẹ fi ilẹ̀ nǹkan tóun fẹ́ ṣe ó wà nú òun ní ìdẹ̀mọ́ plan tán ti plan kalẹ̀ ṣùgbọ́n kò sí bó ṣe lè wù kó rí láyé èèyàn gbọ́dọ̀ máa ní ẹnu àìfọ̀ báyìí lóru máa gbé so yẹn gbọ́dọ̀ sọ jáde so kí ẹ wá mọ the next thing torí pé tá a bá sọ jáde báwa ní àgbà tó sáré gbọ́rú ọ̀rọ̀ yẹ kó sáré sọ jáde ni so bẹ́tà ká sọ jáde báyẹn ṣan láàrin ajé ní mú ní pẹ́kọ̀rọ̀ kí ló ti fi jẹ́ pọ̀rọ̀ tí mi máa ń sọ máa ń dùn yìí kí ló tí mi máa fi jẹ́ pọ̀rọ̀ tí mi máa ń sọ máa ń dùn yìí ṣùgbọ́n tẹ́yìn bá jáde tẹ́ bá ń wí gbogbo wóróworó tẹ́ ń sọ̀rọ̀ tẹ́ ń ṣe gbogbo ẹ̀ then ọ̀rọ̀ tí mo dẹ̀ ń sọ mi ò tọwọ́ bọ personality yìí mi ò lọ báyàwó mi ò lọ bọ́mọ mi ò lọ bẹ́gbọ́n mi ò lọ bá burú nǹkan tó ń ṣẹlẹ̀ lójú títì là ń sọ nǹkan tẹ́ ń sọ ni mò ń sọ nǹkan tí Ségò bá jáde wá sọ lórí podium òun ni mò ń repeat padà sí lẹ́nu pé dá padà báyìí ló ṣe rí sọ nǹkan tí mò ń sọ behind the bar tí ò ń ṣe pé nǹkan tẹ́ ẹ̀ ń sọ lórí podium ni mò ń repeat ibo ni cause of alarm wà tẹ́ ò bá ti sọ̀rọ̀ mi ì sọ nǹkan kan so nǹkan tẹ́ bá ti sọ òun náà ni mò ń sọ so adẹ̀ ni mo kàn nídìí láti ju eléyìí fún ìyẹn agbófinró kí gbogbo yín ẹ gbọ́ o ẹ ti gbọ́ dáadáa o torí mo mọ̀ wọ́n dáadáa ṣé mo pé láyé èèyàn lè ṣọ́ èèyàn ò lè gbọ́ títí kó gbójú ẹni tó ń ṣọ́ ẹ lọ so ó dẹ̀ yẹ kí tètè asọ́ọ́lẹ̀ kẹ́ lè tètè mọ̀ pé kódà tí èrà bá ra ọ̀rẹ́ mi lásán ẹ jẹ́ kó ti wà ńlẹ̀ pé Tọ́ba ló wí jáde lẹ́nu Ségò dẹ̀ ní gbogbo àmàmọ̀ nǹkan tá a máa ṣe kí legacy ti ń fún wa problem ẹnu Tọ́ba ló ti kọ́kọ́ jáde ni wọ́n ń bẹ̀ so mo dẹ̀ láti clear fún ẹ̀yin èèyàn kí gbogbo yín gbọ́ dáadáa kí gbogbo ayé gbọ́ gbogbo around the world kí gbogbo yín gbọ́ dáadáa kẹ́ lè mọ̀ pé àwọn tí mò ń bá sọ mo mọ̀ wọ́n dáadáa mò ń padà bọ̀ gbogbo wòròwòrò tó ń wí yẹn tí gbogbo wọn tó ń fò jáde bí ọ̀pọ̀lọ́ yẹn ẹ ṣáà stay tuned lẹ́ni náà ni mò ń bọ̀ à ń ṣàlàyé fún yín lẹ́kùnrẹ́rẹ́ máa gbọ́ yé gbogbo yín ẹ lọ dúró dè mí mò ń bọ̀. ẹ̀yin tèmi ọjọ́ ògan ni awuyewuye yóò tó wà sópin láàrin àwọn ọmọ ẹgbẹ́ Union ẹ wo ọ̀rọ̀ náà lẹ́sẹ̀ bẹ́ẹ̀ lẹ́ti gbọ́ yẹn báwo ló ṣe létí ìyàwó ló kọ sí ẹ má gbàgbé láti bá wa fi opinion sí náà sọ sí abala àríwí sí ìyẹn comment section kẹbà aláìkẹsì bá ṣe ẹ̀kẹ́ fi sọ̀rọ̀ sáwọn olólùfẹ́ yín jákèjádò Nàìjíríà ìkànnì Dígí Naija TV àwa ni tí ní tòótọ́ tọ́lọ́wọ́ bá tó bá ṣe bẹ́ẹ̀ tó fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn àwa náà lámọ̀ wa ẹ̀yìn náà la ó mọ̀ gbá ànímọ̀ rìn jù báyìí lọ a ó tún máa bá yín pàdé lọ́jọ́ mi ọjọ́ ire ó dàbọ̀.